bíbí rẹ̀ kò ṣe fowó rà. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Òkun ayé tó bá jà kò ṣe é sọ. Obìnrin láyé gbèsè rẹ̀ omi tá a padà sórí dandan ilẹ̀ ló bọ̀. Kò sóòlè ló ń jẹ, kò dẹ̀ fún mi rárá, ìgárá ọlọ́ṣà ló sọ ní ìdá o. Ṣọ́ra ṣe kó má lọ dàbí òkété tó dégbà látẹ̀tàn tó káwọ́ sórí tètè. Àìdá ò pé méjì, àìdá ló ń jẹ. Ohun ọ̀dà jáwọ́ nínú àwọn tí kò yọ. Désiré, 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 bíbí rẹ̀ kò ṣe fowó rà. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Òkun ayé tó bá jà kò ṣe é sọ. Obìnrin láyé Désiré omi tá a padà sórí dandan ilẹ̀ ló bọ̀. Désiré, 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 bíbí rẹ̀ kò ṣe fowó rà. What? Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ha! Our guy is going to escape again. Kò sí wàhálà. Ọjọ́ mi ọjọ́ rẹ̀. Let's go. Bíbí rẹ̀ kò ṣe fowó rà. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Òkun ayé tó bá jà kò ṣe é sọ. Inú mi dùn gidi gan-an ni nítorí pé mi ò lérò pé irú ọjọ́ yẹn lè wáyé. Ọpẹ́lọpẹ́ etí tó ń bu ẹwà kún orí. Ká dúpẹ́ lọ́wọ́ ètè tó bu àṣírí yín. Ọpẹ́lọpẹ́ ìwọ pẹ̀lú mi tó bu ẹwà kún èmi dẹ̀hìndé tó jẹ́ kó ṣeé ṣe fún mi láti fi ẹ́ ṣàyà. I love you so much. I love you too. Kó wá bá mi sọ fún gbogbo àwọn abẹ́lẹ́jà yàn pé kán wá bí gbà o. Láti gbà wò. Kán lọ wá bí gbà o. Ó tẹ̀ sí wá bí yí sí. Ó bẹ́tà. Désiré, handset náà pé ò ní mú dání gbà ó rìn. Fún ni màmá rìn wá wà ń ta wà fi fún ìsílẹ̀ mi. International number. Bẹ́ẹ̀ ó dẹ̀ lè jẹ́ David. Hello David. Kí ló dé, kí ni mo ṣe fún ẹ? Kí lẹ̀ṣẹ̀ mi? Ó pè mí láti jọjọ́ yìí. Mo tún wá ń pè ẹ́ nìyẹn, o refuse láti pick calls mi. O tún wá return calls mi padà. Kí ló dé? What is wrong with you? Why are you doing this to me? Kí ló dé, kí ni mo ṣe fún ẹ? Àti wípé gan pàpà ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo pálapàla yìí? Tell me. Kí ló ṣẹlẹ̀? Hello? Hello? Désiré! 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 Désiré, please now, Désiré! Désiré!
ìgbéyàwó wà lára tó dáa jù láyé yìí ṣorí láti jẹ́ tata àti wẹ́ẹ̀dì yẹn ṣe nínú mi kàn dùn ṣé kí n ṣàṣe pé àwọn èèyàn yín kankan pè pé à satisfy o. kí ló ń sọ yìí gbogbo àwọn ọ̀rẹ́ mi ló pè mí lórí fóònù tó bẹ̀rẹ̀ sí ní sun ẹkún lórí fóònù máa gbà kí ló dé kí ló ń pa yín lẹ́kún wọn láwọn ò lè imagine bí wedding nìyẹn bó ṣe rí wọn ló yẹ wá gan-an ni gbó iṣẹ́ kò ṣàdúrà fún wọn ní pé wọ́n lọ́wọ́ aṣẹ́ tí wọ́n náà láyà tàlàfíà. sórí obìnrin sọ̀wànù wọn láwọn ò lórí ọkọ ìwà ni tí wọ́n bá lè ní irú ìwà tí wọ́n ní yìí ó di dandan káwọn náà rọ́kọ fẹ́ díẹ̀ ọ̀rọ̀ kan tiẹ̀ wàá ṣe bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ ǹjẹ́ o mọ̀ pé mo rí pé ìyàwó gidi ni ẹ o máa ń tijú ó dẹ̀ dáa o sórí láti jẹ́ tata ti wà nulẹ̀ fàkàfìkì gbogbogbò mo ti fẹ́ pa ẹ́. ìṣẹ́jú ṣé kì í ṣe pé ó ti rẹ̀ báyìí tó fẹ́ sọ tó ń tijú. gbẹ̀mí mi bíi ti báwo bí ìgbà gbogbo yín tí mo mọ̀ jẹ́ dé ni kò rẹ̀ mí o tó bá ń gbọ́ ẹṣin inú wì òun ló ń ké sí sórí gbogbo fàkàfòkò yẹn lára gbogbo body tin ọkùnrin choice mi ni mi fi ṣeré láyé mi rí ṣé o mọ̀ pé nǹkan burúkú ni wọ́n ní nǹkan tá a bá gbé sílẹ̀ báyìí òun lẹni ewúrẹ́ máa ń tó tí bá satisfy ẹ to your own taste ò ní wò ta láéláé kọ́ máa nà sí ẹ̀gàn wọ́n máa wò wọ́n níwò pé ẹ̀yìn ibi tí ìyàwó mi wà. ṣòro yé mi wá kí n ṣe pé ká má tiẹ̀ sí mi rárá ó mọ̀ like today nsìn we've just been on it since morning mo pé wà nídìí sinmi kí olú ẹ má lọ gbẹ̀mí. ṣé mo complain fún ẹ pé ó ti rẹ̀ mí ni ìwọ tó kí mo tẹ̀ ṣe ń expect pé kò sọ fún mi pé o yìí fẹ́ ṣe sí i. ìyẹn kéré but ó possible kò ti rẹ̀ kó máa wò pé gbogbo nǹkan ló fẹ́ fi satisfy ọkọ ẹ̀ lọ jẹ́ kí n sọ fún ẹ èmi wò pé ó yẹ ká sinmi díẹ̀ láti jẹta. òun wọ̀n mi ni. lọ́ọ̀bì kankan. ìwà sinmi bíi ti báwo ló máa ní ṣe é bẹ́ẹ̀. irọ́ o gbọ́dọ̀ ṣiṣẹ́ ọkùnrin lórí mi ṣé o mọ̀ káàṣọ ni mo lọ́wọ́ ni a gbọ́dọ̀ dẹ̀gbẹ́ jáde ẹgbẹ́ wọn la máa mú bọ́tà èmi expect kó sọ fún mi pé bó ṣe wà yìí inú ń ta ẹ o fẹ́ jẹun o kó lè jẹun kó ní strength kó tún lè bẹ̀rẹ̀ kí ní tà ń sọ yìí. o ní point ikùn nìkan kọ́ ló empty ẹ̀jẹ̀ gan ti fẹ́ máa empty báyìí òun òun ṣe gbogbo ẹ̀ ní kọjúkọjú tó jẹ́ pé títí láéláé lèmi àti ẹ̀ fẹ́ra fún àjọ máa wà 30 years 40 years 50 years even gan jù bẹ́ẹ̀ lọ kí wàá la fẹ́ kánjú jẹ́ tán kí la fẹ́ kánjú para wa fún wàá kàn gbó ni wàá gbó lójijì èmi ò dẹ̀ fẹ́ kíyàwó tèmi gbó. ìwọ fi history lẹ̀ bí mo ṣe wà ní olè kù sórí nǹkan tó ń ṣe fún mi ohun kó ló máa jẹ́ kí gbogbo mi kó máa strong. ẹni tí wọ́n ò bá gbó èmi lè gbó. ẹ̀kan ní ìwò ìyàwó ìjẹta ó ṣe wá gbó báyìí. ǹjẹ́ kan sọ bẹ́ẹ̀ kò sí èyí tó kọ ẹ̀jẹ̀ sọ bẹ́ẹ̀. gbogbo wọn mi. ọmọ kan tó ṣẹlẹ̀ a máa ṣe jẹ́ ká tiẹ̀ ṣe sùn díẹ̀. a lè sùn bí a fẹ́ sùn fún. oorun ti ń pè mí. ohun ò lè fún ẹ jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe bó jẹ́ sọ fún gbogbo nǹkan tí wọ́n ń kà kún ìkó ní mí nínú tó bá yẹ bá blood ló wà nǹkan. mi gbà tá a dẹ̀ sí bẹ́ẹ̀ kan. jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe àkómọ́ yẹ kí n kanra mọ́ ẹ o. òyì tẹ fẹ́ wá ṣe ó fẹ́ wá ṣe níbi òyì jẹ. ẹ bọ̀ kí ni gbogbo kàtìkàtì yín sìn. pé ká sùn díẹ̀ ni. gbogbo ilé tó ń bẹ mi try mi ò láìkẹ́ o kò mọ̀ nǹkan tó ń ṣe ṣé mi nílé sọ fún pé mo fẹ́ ẹ̀kan kò fún mi ni ó ga fún ẹ ó jọ torí tọ́lọ́. kí ló tún fẹ́ báyìí. ó ṣàtẹ̀ fi mí lẹ̀ bá ṣe wọn ni kò ṣiṣẹ́ rẹ̀. pẹ̀lú mi tó ti ń bínú. mílẹ̀. má bí óyá má bí òkè jẹ́ kí n ká. má fọwọ́ sí mi lẹ́nu má fọwọ́ sí mi lẹ́nu má gé ẹ̀jẹ̀ I'm not asking for too much. gbogbo kí ló rò kó n sọ yìí náà. jọ ṣó fẹ́ pa mí ni kí ló dé èlò ni mò ń gbà ṣó fẹ́ kí n kú ni kí ló ṣẹlẹ̀ gan-an o ti sọ kíní o ti sọ dóúnjẹ kí lẹ́yìn ṣe oúnjẹ lọ́dọ̀ tèmi o let me tell you kí n ṣe oúnjẹ lọ́dọ̀ tèmi mo dé káìdé lánàá o ti sọ pé welcome o kíní kan o ti sáré gbèlú mi lára ṣó fẹ́ pa mí ni ó yá máa bọ̀ ó yá máa bọ̀ kí ló dé ṣó fi ṣe ẹni má pa mí o ni mo sọ fún ẹ you have to be contented ká tó sùn lánàá o force mi náà ni
mo dẹ̀ tún ṣe try best mi láti satisfy ẹ̀ gbà tó tún máa dàárọ̀ tó ti jí mi pẹ́pẹ́pẹ́ ó yá baby ó tún ti yá mo tún ti ṣe yẹn náà kí n tún máa wá lọ bí iṣẹ́ ìṣe tó ti fẹ́ dá mi dúró lórí kíni. ṣé ìwọ náà ṣoṣe dáadáa ni tí ìwọ bá ṣe dáadáa tó tẹ kan lẹ̀ sójú ẹ̀ gangan ṣé mo máa dẹ̀ láàmú ni mi ní disturb ẹ̀ but tí yóò bá sọ pé kò tẹ̀ gbá dúró báyìí wọ́n náà máa complain bitterly ní bá ti ṣe ẹ̀kọ́ báyìí ó kò máa abandon èèyàn síbẹ̀ for nothing. jọ ṣé ojú ẹ pé méjì ni ojú ẹ̀mí ìwo ni o tún wá káàkiri ibo ni mi ò lè para mi o mo ti sọ fún ẹ at least ńgbà tá a kọ́kọ́ pàdé ara wa bí o ti ẹ̀ joṣù bíi mélòó kan a sì jọ rìn díẹ̀ náà tí o bá tẹ́ ẹ lọ́rùn ìwà tí mo nǹkan tó máa ṣe sí nǹkan téèyàn bá nílé èèyàn fi ń báyàwó ẹ̀ ṣeré o ti gbọ́ n tí n bá ní mi lè lọ rẹ́ǹtì ń bò mí. And at the same time I'm still doing my best. nǹkan tí mo sọ náà kọ́ nìyẹn mi ò sọ pé o ò try ọkùnrin ní bó ti ṣe márùn-ún ló fẹ́ lọ lólẹ́kùn náà kí wọ́n mọ̀ pé ó wà lọ́nà. ó ti yé ọmọ kan tó ṣẹlẹ̀ ẹni tó fẹ́ padà ń wá you want me to just live my life and die like a chicken abi just like die like a fowl just because of what kí ló dé adìyẹ ló máa ṣe gírrrr ó ti mú wọn gùn á ṣe gírrrr ó ti mú wọn gùn tèmi ò rí bẹ́ẹ̀ going to work. tí o lè rí bẹ́ẹ̀ pàtó pé ó níbi tó ń nà sí ibi ìbàdàn ló ti máa dé wá bá mi nígbà fún ẹ wàá rí mi wò rubbish. ṣé wàá okay ṣe rí gbogbo àwọn ṣẹ́ẹ̀tì ẹ fi starch sí gbogbo ẹ̀ ṣé wàá rí jean ẹ má máa tẹ́ bá ti ń lọ ẹ má máa fi gator sí mọ́ ṣe gbọ́ ọkọ mi ò like ẹ̀ èmi náà dẹ̀ like ẹ̀ wọ́n á jẹ́ kó look like àwọn bàbá yẹn. Jerry, ọ̀rọ̀ gator yẹn. It all depends on customer's choice. On me, man, like I feel gator sashay wọn. But this is time to complain. I promise we'll do something about that. And I'm personally handle it for you. Shama. I'll work on that personally. I'll make sure. I promise I'll give you total satisfaction in this. Yeah. Yeah. I'm good to go. All right, man. Excuse me, please. Ah, Desiree, a responsible officer. Well, gbogbo náà lè mọ̀ pé Desiree kọjá ẹni tí akànlẹ̀ abandon bẹ́ẹ̀ àbí mo parọ́ gbogbo akitiyan ẹ̀ láàrin wa ń bí gbogbo alámọ̀ she's always on top of her assignments. Ìyẹn túmọ̀ sí wípé a gbọ́dọ̀ gbìyànjú káwa náà ká wo nǹkan tá lè ṣe sí ohun tó ń ṣe as an organization. Is that clear? Yes, sir. Bó ṣe yẹ kó rí ni àbí kí lẹ rò? Bẹ́ẹ̀ni, sir. Sir, really appreciate your effort, sir. Tó bá jẹ́ pé àwọn ọ̀gá mi ni wọn ò tẹ̀ ní wo bí tó wà rárá àbí. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn wa human tó nìyẹn aláti wo bí tó wà. Bẹ́ẹ̀ni sir. Sir, iṣẹ́ tí inspector Desiree fi sílẹ̀, how do you continue about it, sir? A máa wá ní dáma hand over fún mi bó tilẹ̀ jẹ́ pé nínú èrò tèmi ṣe ló wù mí kójú òun ló parí ẹ̀ but Ọlọ́run ló mọ gbogbo ṣíṣe so màá ronú sí màá wọ ẹ tó máa ṣe é. Is that okay? Yes. Okay, sure, sir. Ara ọ̀rẹ́ yín ti ń balẹ̀ òun response to treatment dáadáa bọ̀ ẹ mọ nǹkan tẹ́ máa bá mi ṣe rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn in the past few months ẹ máa bá mi bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa so that wọ́n máa lè help wọn. mo dẹ̀ ń bá a sọ̀rọ̀ mo máa ń bá a sọ̀rọ̀ kọ́lọ́run jẹ́ ògbọ́ ni. ẹ túbọ̀ máa bà sọ ní gbìyànjú yóò tó nìyẹn ṣe ṣàmọ̀ pé òjò kọ́ la fi ń bọ́ ọmọ tó rò. ìyàtọ̀ ṣáà ti ń wà dáadáa. ṣe rí ó máa wà òkè máa tún kọ àwọn oògùn kan fún yín sìn ẹ tún máa lò ó mọ ṣe ti gbọ́ ọ máa wà okay like I said she will be fine. And why not?
All right, take care. Ẹ má gbàgbé o. Desire, bíbí rẹ̀ kò ṣe fowó rà. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Òkun ayé tó bá jà kò ṣe é sàn. Obìnrin láyé. Hello, buddy. Okay. Ẹ ti wà lọ́nà ọbẹ̀. Time ọ̀nà ní ká pàdé bẹ́ẹ̀. It's 9 now. 9 ọ̀nà ní ká pàdé bẹ́ẹ̀. Yeah, I'm meeting them at commence ní 10. Èmi náà ti wà lọ́nà. Irọ́, oh my God, ó tọ́ mà ní ọwọ́ mi ní fáìlì yẹn wà. Oh shit. Mo gbàgbé ẹ̀ sílé ní báyìí. Okay, ọmọ kan tó ṣẹlẹ̀, máa padà lọ sílé nsìn. Máa lọ get ẹ̀. Yeah. I have to turn back nìyẹn. All right, ẹ̀yẹn máa lọ bẹ̀, ẹ máa lọ bẹ̀, máa bá yín bẹ̀ nsìn. In no time, máa bá yín bẹ̀. All right. Security dẹ̀ ni wọ̀ yìí. Security dẹ̀ ni wọ̀ ìpera iṣẹ́ wọ̀ yìí ni mo fi ṣọ́lé ẹgbà mi. Àtàárọ̀ tí mo ti dé tí mo ti hàn ta, ó ṣí gate. Tí mo fi ṣí gate kékeré tó ṣí ilẹ̀ ẹgbà láwù. Mo wọlé mo tún rí ẹ tó ń sun kú bíbá ẹ̀. Dìde ọkọ mi ti dé. Tí mo fi drive wọlé tí mo ṣí gbogbo gate ilẹ̀ tí mo fi padà wá ti gate ó jí. Ọ̀gá ẹ má bínú mo lọ ṣọ́ọ̀rù lánàá ni. Ó lọ ṣọ́ọ̀rù
gbà mí ṣé security lọ ṣọ́ọ̀rù ni. a ní kò dìde má kó bá mi. Ibo ni mo fẹ́ dìde lọ báyìí? mo lò lè dìde gbà àfẹ́ dà. a ní kó má bọ́ má kó bá mi. a ní kó bẹ̀rẹ̀ sájẹ̀dẹ̀ yẹn. Abẹ́go. kò dárò ẹbí. Èmi wọ́n bí ó tight. Èmi bá mi. A ní kó wọnú bẹ̀ lọ. Ó ti rí, ó ti tóbi jù, ó ti tóbi jù. Pẹ̀lú bá wọn sálẹ̀. Ẹ lọ explain fún mi. Ọlọ́run mà ló ṣọ́yàn kẹ ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ téèyàn bá fi ewúrẹ́ ṣọ́ ilé ṣé kò bẹ́tà ju ọ yìí lọ sọ fún mi náà ṣé kò bẹ́tà ju ẹ lọ tí nǹkan kan bá sọ nínú ilé mi gbọ́ mi dáadáa tí nǹkan kan bá fi lè ever sọ nínú ilé mi fúnra ńlá mi ni màá hand over fọlọ́pàá. Kí ló dé tó sáyé wálé? In fact, mo ti fẹ́ dé ibi tí mo ń lọ bí wọ́n ṣe pè mí nìyẹn ò ní believe pé mo gbàgbé file tó yẹ kí n mú dání fún meeting tá à ń lọ fún and without that file meeting yẹn ò lè wà fruitful. Bó ló wá gbàgbé ẹ̀sìn? Ìgbà tí mo mú wálé náà àbí jẹta mo lò ń bíbá but I think I left it in the bedroom. Ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ìwọ jókòó jẹ́ kí n lọ bẹ́ẹ̀ wò nínú room. Má jẹ́ kí n tún máa dà ẹ́ láàmú mo mọ ibi tó máa wà pé máa rọrùn yóò lè mọ ibi tí mo fi. Ó ṣe jẹ́ kí mi nǹkan lọ bẹ́ẹ̀ mú lókè ń bẹ̀ yẹn kí inú ló máa wà. Má bọ̀ ọ̀rì bá ọ̀ ṣe bí mi náà ṣe ń ṣe wàhálà èmi náà mọ̀ pé wọn náà máa ń ṣe wàhálà nílé mi ò lè fi iṣẹ́ tèmi dà ẹ́ láàmú má bọ̀ rẹ̀. Jẹ́ kí n lọ mú un. Má wọrí olùrànlọ́wọ́ la jẹ́ fún àwa àìná mo lè lọ mú èmi ni mo lè lọ mú. Is there anything the matter? Are you okay? Yes, I'm fine. Mo jẹ́ kí n mọ bí mo ṣe máa lọ sókè tí mo máa mú kí ní ìyẹn tí gbogbo ẹ̀ máa bẹ̀ ṣe é. Olúwa fi sí. Ó gbé kúrò nígbà ìṣá. No, mi rí fáì kan fún mi. Olúwa fi sí. Kí lélẹ̀? Kí ni substance? Yóò bẹ̀rẹ̀ kó mu. Pick this substance up. Pick it up. Kí lélẹ̀? Kí ni gbogbo? Ṣebí condom ni. Nínú ilé mi. Ìbọn ló lò fún mi lálẹ́ àná. Èmi àti àjọ lò for what reason? Lo condom pẹ̀lú ẹ lánàá. Èmi àti àjọ lò orú ẹ̀rí ni. Kí ló sọ lẹ́nu tí etí ò lè gbọ́ ìnà ọ́? Ṣé mi tó jẹ́ pé ńgbà tí máa dé ó ti rẹ̀ mímì tí ẹ lè jẹun mo sùn lọ? Ṣé mo fọwọ́ kọ́ ẹ lánàá ni? Má bínú. Ṣé ìwà àtẹ̀yàn kan ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kó tó wọlé? Ìgbà tí mo lọ sí hospital lánàá ni wọ́n fún mi ní condom. Dé máa wò ó. Torí tiẹ̀ ni mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe. Ikọ̀ kan ló fẹ́ pa mí. Hospital ló ti wá. But I'm not cut out for that. Imagine. Oh, shit. Yes, I need to move immediately. Okay. Oh, sorry, Jen, sorry. Sorry. Inú fẹ́ máa lọ mi ni màá sáré lò. Jẹ́ kí wọ́n bú ẹ, jẹ́ kí sáré ṣe Ṣé kí ni? Tó mọ nǹkan tó ń sọ ṣá? bí ti báwo? Tí mo ní mo sọ fún ẹ pé mo lọ meeting, ó ní kí n sáré ṣe kí ni? Fi meeting. Please, let me use the toilet and leave.
Àmọ́ kó bá ti di pé ẹ̀mejì péré ni. Ẹ̀mí kíni? Ó yá máa wọlé. Ó ti yé mi. Jẹ́ kí n sáré máa lọ, máa lu toilet lọ. Dúró! Tony, a ní kó má bínú sẹ́. Sórí nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn, kò tún ní repeat rẹ̀ mọ́. Mo ti bọ̀ ẹ́, you just trust me. Ó mọ nǹkan tí mo lè ṣe náà. Ìgbà ló máa ń rí ara ẹ̀. Darling. Àlàáfíà mo ṣáà. Kí ló bá mi rà? Ìyàwó mi. Sórí mi ò fẹ́ kí ìjà máa ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ mọ́ lórí nǹkan tí ó tó nǹkan. Èmi náà ti rí pé o lẹ́ṣẹ̀ nínú ọ̀rọ̀ tí ó wà lẹ̀. Ẹ̀tọ́ tèmi ní kí n máa satisfy ẹ lóòrèkóòrè. Even gan Ọlọ́run jẹ́ kó yé wa nínú the holy books pé we should try our best to satisfy our woman anytime. Even gan ẹ̀ṣẹ̀ ni mo á wò pé kí wá ló dé tí mo fẹ́ máa dá ẹ̀ṣẹ̀ sí ara mi lọ́rùn tí mo fẹ́ máa fara ní ẹ. But henceforth mo ti pinnu pé máa make sure pé mo máa satisfy ẹ, inú ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ máa dùn sí mi. Really? Hey, thank you, darling. That is why you're a darling. Sorry. My dear, sorry bí inú wa ṣe ń dùn ní agbára Ọlọ́run wa máa dùn kalẹ̀ ni. Amen. And you know I told you that I am going to get you a very dynamic and unique gift for your birthday. Yes. So that is why I went all out today. Tí mo ṣe fẹ́ get ilé. Mo dẹ̀ mọ̀ pé it's going to enhance our sex life and make you happy always. What? Kí ni gbogbo rubbish yìí? No, this is highly ridiculous. Ṣé òun mú mi ṣeré ni? Kí ló fi mí pè náà? Ṣé ló ra sex toy wálé fún? Ó máa tètè fi mí wé rádaràda o. Ó ti fi mí pé nǹkan tó ń mú ẹ nínú ilé ìyá bí. Mo rò pé mú solution wà láàrin èmi àti ẹni. Mi mọ̀ pé òṣì orí burúkú ló lọ́ra wà ní fúnra ẹ láì ṣe mi. Má bínú. Mo mọ̀ pé kò really wà ideal. Kò make sense kí n máa fi ọwọ́ ara mi ra sex toy wá fún ìyàwó mi. But ayé ń lọ à ń tọ̀ now. Try to understand me. At least if I cannot give you everything you want, wá tí ẹ ṣe máa manage ilé pẹ̀lú ẹ. Make it in conjunction papọ̀ fúnra wọn now. Bọ́lá gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu tí ó dùn lẹ́nu ẹ̀. Kí ló jẹ́ ọkọ mi fún? Sọ fún mi. Kí ló fẹ́ mi fún? Ṣàlàyé fún mi now. Tó fi jẹ́ wípé ó wá wò mí sún ó mọ nǹkan tó yẹ mí, ó mọ nǹkan tó tọ́ sí mi, ó mọ̀ pé yẹ kí wọ̀ yìí kó rí rẹ bí ọkùnrin níwájú èmi obìnrin. Kó sọ rẹ di ọkọ mi gangan kó máa bẹ̀rẹ̀ sí ní kiss mi, kó máa fún mi ní gbogbo nǹkan tí mo fẹ́ ní time to time. Ìwọ máa ń fún mi ní rubbish yìí. Sọ fún mi, ṣé lè hold mi ni? Ṣé lè hug mi ni? Àbí ó lè yí mi lórí bẹ́ẹ̀, àbí ó lè ṣe mí bí mo ṣe fẹ́ fún mi? Ó wá ń sọ rubbish fún mi. Baby. Ó rí pé funny gan. Baby, kì í ṣe pé mi ò lè perform. Mo ń try best mi, ìwọ ló kí n wà satisfied now. Ṣó fẹ́ gbọ́ mi? I need it for real. That is why I'm married. Mo ní ìdẹ ni mo ṣe ń sọ fún pé kò fún mi ní nǹkan tí mo fẹ́, ó lè bá mi sọ kí n gbọ́. God, ó la fẹ́ ṣe gbogbo ilé ìgbà. Kí la fẹ́ fi tẹ́ ayé lọ́rùn sí? Kí lèèyàn fẹ́ fi tẹ́ ayé lọ́rùn sí? At least wàá máa manage mi àtẹlé papọ̀, ó yẹ kó do díndín ní. Wo ní ìmọ̀ nǹkan tó máa ṣe sí o, wàá bá mi gbà bẹ́ẹ̀ ni o. Ẹ wá sọ pé kẹtí Yorùbá nígbà lódò alẹ́ka yẹn ti máa ń kọ́ ọ̀tọ̀ ní ayé ọ̀rẹ́ ọ̀tọ̀ láyé business. Tó bá fẹ́ kó aṣọ fún àwọn ọmọ bọ́yẹn láti kó wá sí ṣọ́ọ̀bù máa fowó ránṣẹ́. ó fún ọ ni guy I dey tell you tó bá ti jẹ́ mi ni mo rán ìwà báyìí mọ̀ pé mi ni ó ti yẹ ọ̀rẹ́ lájọ jẹ́ síra wa and ní máa yìnbọn o lè ṣe fún mi náà wọ́n wá sí bẹ́ẹ̀ jàre. Ọ̀gbẹ́ni ìfọ̀rọ̀ padìlẹ̀ jàre. Hello aunty. Ẹ káàsán. Bọ̀ ìjẹta ni mo ṣe kọ́ àwọn aṣọ wà náà gbogbo ẹ̀dẹ̀ ti rẹ́dì.
ọ̀rẹ́ ti yé mi bọ̀ èmi ò lè padà wá sínú ilé yẹn mọ́ o mi ò lè délé yẹn mọ́ ọmọ kékeré ara mi ṣì ní mi ò lè ṣe kẹ́nìkan wá fọ́rí mi sídìí ògùn wá wọ́gbọ́n tí wàá dá sí báyìí kó lọ gba hòtẹ́ẹ̀ òkè tí wà lóòtẹ́ẹ̀ okay that's nice go send address number sí mi àti room number fún mi ní 30 minutes máa kẹ́ ẹ̀ lára. Kí ló ń ayẹ lẹ́nu? wọ́n bẹ̀rẹ̀ sọ́ọ́ fi ṣe ẹni sí wọ́n nìkan ni so ó ṣe ń tẹ̀lé woman yẹn káàkiri náà o ti jáwọ́ lẹ́yìn woman yìí guy ṣùgbọ́n bí ẹni tó ń tẹ̀lé married woman ni but tí wọ́n fi ṣíṣọ́ ẹ̀kọ́ pé ẹni tí wọ́n gbé sílé ẹnìkan tẹ̀lé ń ta má lè máa rí lára ẹ̀ òun tẹ̀lé married woman o tẹ̀lé single ẹgbẹ́ ẹ̀ guy reason na why tí wọ́n parẹ́ kékeré ni. ọ̀gbẹ́ni leave matter for matthias jare. báwo ni mo ṣe ń short iṣẹ́ tèmi ní kí n jìn dìmọ́ mo ṣe ń jìn dìmọ́ mo ṣe ń lówó gbà business tí mo ń ṣe tí mi ò náwó àkélé ń ṣe ẹ́. bó ṣe ń jìn Messi sí Ronaldo Mr. Drogba àbí striker ni ẹ sórí ọlọ́mọ ẹ̀kọ́ sẹ́ pé ibi tó bá wájé ni máa padà sọ̀rùn. mi ò mọ̀ pé o mọ̀ wàásù wà tó báyìí olóògbọ́n náà ṣọ́ọ̀ṣì lọ. à ń jẹ́ lóhun bọ́ọ̀lù kan àbí wọ́n ti ṣí ẹ. ọ̀gbẹ́ni tá a ti sọ fún mi. ṣá dúró lọ́wọ́ dúró débi nàkí ló ṣí ẹ gan. wá o. pẹ̀lú mi àtìgbà tí mo ti dé ò tiẹ̀ wojú mi kàn bínú wọlé òde wá sùn bẹ́ẹ̀ dẹ̀ máa wo wọ́n kiri àgbo kan wá síbi iṣẹ́ wa ní ẹni gbogbo èèyàn ló ń ròyìn àgbo yẹn èmi náà bá ní kí n gbé lura ṣùgbọ́n pátìgbà tí mo ti mú báyìí mo tán full light lẹ̀ ni o láti gbà yẹn torí ẹ̀ mo yẹ tètè wálé ò béèrè pé kí ló dé tèmi gan tètè wálé lẹ́ni torí ẹ̀ ni pé at least ìwọ tó tẹ̀ ti ń complain jẹ́ kí n wo iṣẹ́ àgbo. òòjọ́ fi mí sílẹ̀ ó rẹ̀ mí. ó rẹ̀ a má jẹ́ kó rẹ̀ a nítorí tiẹ̀ mo ṣe lọ bá wọn ra àgbo yẹn o mọ̀ pé nǹkan tí ò bá ní dose tẹ́lẹ̀ mi ò bá yàn lò bọ̀gbà tó ti di pé ó máa ṣiṣẹ́ ó máa ṣe tèmi náà dẹ̀ ti ń ríṣẹ́ ò dẹ̀ jọ náà. ìwọ tó yẹ pé bẹ́ẹ̀ bá tún gbára dúró fún ẹ̀ sìn ò ní ṣe jẹ mẹ́ta lọ ṣúkẹ́ṣúkẹ́ náà ló máa ṣe tó máa bọ́lẹ̀ ọ̀rọ̀ wa dàbí ẹni tó mú òògùn tó fi sídìí abẹ́rẹ́ ó jọ torí Ọlọ́run bí mo ṣe wà mú wa òkè o má dákún ìṣòro ayé mi mẹ́ta ò lè yó mi. bó o jọ torí Ọlọ́run fún mi sílẹ̀ ṣàtìgbọ́n nǹkan tí mo sọ fún ẹ jẹ́ kí n relax ó lórí mi. omi ilẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ti ẹ̀ yé mi gan mọ́ àtòrí tiẹ̀ lọ ṣe nǹkan o tún complain báwo lèèyàn ṣe fẹ́ satisfy ẹ̀ gan ó kù ti rẹ̀ mí tẹ́lẹ̀ jẹ́ èso. ó dárọ̀ bíi ti báwo o ò lè bẹ̀ mí àbí bó ti mọ̀ pé ò ní fẹ́ bẹ̀ mí ó ti mọ̀ pé mi náà ni màá padà wá bẹ̀. òun ọrùn ni ìní tuntun máa jàjà lo àgbo ó tún ń ọrùn wọ́n ọmọkùnrin ó tún ń ọrùn èyí tó ń ṣe yìí ò dáa. máa ọrùn test àgbo yẹn lára mi tí òbí máa ṣiṣẹ́ kó lè mọ èyí tó fẹ́ rà lọ́la. ibi tán bá ti kíyàn kó dàrọ̀ èèyàn tún sọ ẹ kalẹ̀ ń bẹ̀ mọ́ra. má bínú bó ti ṣe mẹ́wàá mọ̀ pé kò báyìí lára tá ń le bó ṣe dúró lélẹ̀ mi gan ti fíìlì ẹ̀. ọ̀gá o àṣebó ló ti rẹ̀. kò rẹ̀ nǹkan kan kò rẹ̀ ní ìgbà tí mo ti gbọ́rọ̀ àgbo jẹ́ àṣentà fẹ́ ṣe. ọlọ́run dàrọ̀ ẹ̀ẹ̀kan náà léèyàn wá lágbo yẹn ń ṣiṣẹ́ o. ayẹ̀kan bíi ti báwo wàá ṣètò ẹ̀mẹ̀wá lé mi. báwo ni jẹ́ kí n sún ẹ síwájú náà. èmi tẹ̀ ń rò bá kí n pass night níbí. kò pass night níbo irú idea wo nìyẹn ṣó ní mission bíi ni. mission wo mo ti fẹ́ ní lẹ́yìn gbogbo fẹ́ pa mí ni. tí ẹ ló sọ yẹn o ò tí ì sọ tèmi èmi ni mo máa drop ẹ sílé.
hòtẹ́ẹ̀lì. Ìyàwó mi ṣe yọ̀bá ayẹyẹ lójú mi o. Kàtìkàtì wò nílé rẹ̀ kí ni ká pè lé báyìí àtọjọ́ yẹn ni mo ti suspect ọmọ yẹn ìpínrin ẹ̀ ò mọ́ kí ni ká pè lé báyìí ní bá máa mú ọmọ ẹ̀ ní èmi ìyá máa jẹ o èmi ìyàwó tèmi àti wọ́n jáde nínú hòtẹ́ẹ̀lì. Ẹ gbà mí o. Kí ló ṣẹlẹ̀? Mi ò fi mọ́tò gbà. Mo dáná o. Àbùgbà tọ́mọ ikú bá mi. Àbùgbà tọ́mọ ikú bá mi. Àti ẹ̀jọ̀ bá mi gbé. Ẹ bá mi gbé. Ẹ bá mi gbé jọ. Ẹ bá mi gbé mẹ́sì. Ẹ bá mi gbé mẹ́jọ. Ẹ bá mi gbé mẹ́jọ. Mo dáná o. Ẹ bá mi gbé mẹ́jọ. Okay then. Thank you. Ó dàbọ̀. Ẹ má bínú Mr. Dende. Mo ní kí sáré àtẹ́sí kọ́ yẹn wà very very important. Mo believe pé gbogbo time tí mo fi wà lórí call yẹn, ẹ̀yin náà ti bá lọ́ọ̀yà yín sọ̀rọ̀ díẹ̀ àbí? Mo ti bá sọ̀rọ̀. Ṣọ́dẹ̀ fún yín l'assurance pé àwọn máa wà in control. Dá fún yín. Àkóbá àdàbà ìbò máa ń sanwó ẹ̀ fáwọn oníbàárà. Mo máa ń fún wọn. Kọ́lọ́ ṣàánú mi ni kọ́lọ́ má jẹ́ ìṣẹ́ wọn báyìí o. No, kò sí problem. Ṣẹ́rí, case tó wà nílẹ̀ yìí kò kí ń ṣe murder case. Torí ẹ̀ mọ́mọ́ pa náà. Kọ́lọ́ má jẹ́ ká rí ogun àkóbá ni. Mo ti assure yín pé kò sí problem. Ṣé wá rí lọ́ọ̀yà yín tẹ́ bá sọ̀rọ̀ yín, ṣé ẹ sure pé màá lè handle ẹ̀? Bó ṣe sọ, Ọlọ́run á jẹ́ kó rí handle kì í ṣáà ti má ṣẹ̀wọ̀n ní tèmi. Kọ́lọ́ ṣàánú mi, ṣé ló ń léra wọn sẹ́nu mọ́tò? Ṣé ló ń léra wọn sẹ́nu? But it's okay. Ẹ má worry. Everything is under control. I can assure you that. Tí ẹ bá fi pé kò ní lè handle ẹ̀, èmi ní competent person tó lè bá yín handle ẹ̀. Bóyá kẹ́ help mi pẹ̀lẹ́ nìyẹn náà kán jọ ṣiṣẹ́ papọ̀. Ṣé mo pé yẹn máa ná yín lówó ṣá? Ṣé owó wa tó kí n lọ ṣẹ̀wọ̀n ni kódà kí n faṣọ pínpín irúkọ ọba ẹ ṣàánú mi a máa sán náà ni. That's good. Kò sẹ́ṣẹ̀ ẹnu ẹ̀. Wọ́n lè work hand in hand yẹn ò ń ṣe problem. Ìyàwó Mr. Dende wà tán wọn làwọn fẹ́ rí yín. Dende èwo. Ẹ̀yin ni sà. Irọ́ ẹni kó máa lọ a máa ríra létà ẹjọ́ nítorí Ọlọ́run ẹni kó tẹ̀ kúrò sáka ní bíbá ẹjọ́ mú fọlọ́wọ́n ọba bẹ̀yìn ẹjọ́ má. Kí ló dé? Màá máa ṣàlàyé fún yín jàre ẹni kó máa lọ mi fẹ́ rí sẹ́. Ẹ sure. Okay, you tell her wípé I will attend to her later. Okay ma. Okay. Mr. Dende. Ṣé kò sí nǹkan kan pẹ̀lú ẹ̀yìn àti ìyàwó ìjà? Wù má a máa sọ yẹn létà obìnrin ò lọ́rùn ẹ má bínú jàre kó tiẹ̀ ti kọ́kọ́ lọ ná. Bóyá nǹkan tẹ máa ní láti explain fún mi bóyá ó lè help case wa yìí ná. Kò lè help case wa mà ẹ jẹ́ kí mi yanjú ọ̀rọ̀ ara mi àmọ́ mà. Mọ̀mí ó ṣe ìyàwó mi. Ẹ ra mà. Bọ̀dọ̀ jẹ́ kí n máa mu ṣúgà o. Ẹ máa wọ ẹ̀kẹ́ tó lọ máa fún yín ní agbo jẹ̀dí kan tí mo rà sílé. Kí ló wá sọ pé ó ṣe é gan-an? Ó sọ fún mi pé kéèsì ọkọ ẹ̀ sí out of control. Ó ní mọ́mí àti dáàdì wà òkè. Then kí ló wá dé tó ń sunkún? Mọ́mí, ṣé mọ̀ pé àtìgbà tí incident ọmọ yẹn ti ṣẹlẹ̀ tó ti di ọ̀rọ̀ police station àtìgbà yẹn ni mi ò ti rójú ọkọ mi lẹ́mọ̀. Mo kàn dédé notice pé ó bẹ̀rẹ̀ sí mú àwọn nǹkan ẹni one by one nínú ilé. Mo dẹ̀ pay to order mo ní kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ló dé kí ni mo ṣe fún ẹ? Aṣàlẹ́ṣẹ̀ kan tí mo ṣe pàtó tẹ́ pé
o lè má fẹ́ sọ fún mi. Ó ní rọ́ o, ó ní kò sí nǹkan kan. The following day, mo kàn notice pé ó wọnú ilé, ó káwọn aṣọ ẹ̀, ó kó gbogbo àwọn nǹkan ẹ̀, ó dẹ̀ jáde ó lọ bẹ́ẹ̀. As in, to my own view, mi lè sọ pé nǹkan pàtó báyìí ló ń ṣẹlẹ̀. Mo dẹ̀ tún pè pé báwo ni kí ló dé gangan mo tún bẹ̀ ẹ́. Kò tiẹ̀ dá mi lóhùn. He just walk out on me. Mi ò rò pé ó sí nǹkan kan. Ó lè jẹ́ shock yẹn ló wà lára ẹ̀ because mo pè severally. Fóònù ẹ̀ kàn wọ voice mail ni. So, mi ò rò pé much wà. Mọ́mí, èmi kí ni kan tó wá jẹ́ bambari bídíbẹ̀. Ẹ ní imagine pé nígbà tí mo tún lọ sí station, tí mo dé police station, dẹ̀yìndé láti máa sọ fún wọn bẹ́ẹ̀ pé kí wọ́n walk me out. Pé kí ni mo wá ṣe? Pé kí ni mò ń wá? Mo tún jẹ́ kó realize pé ṣé ó mọ̀ pé èmi nìyàwó ẹ̀? Pé ṣé mi ò lè wá síbí ni? Ó ní no. Ó ní kí n má dé ọ̀dọ̀ òun mọ́ láíláí. Mọ́mí ṣe wá rí báyìí pé it is getting out of hands. Because mi ò really understand mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ bí mo ṣe wà yìí. Kò fẹ́ rí ẹ̀kẹ́. Kí ló fẹ́ fà yẹn? Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Mo sure pé stress incident yẹn ló ṣì wà lára ẹ̀. And mo dey expect ẹ pẹ̀lú mi pé kó understand ẹ jù báyìí lọ. Wo fọkàn rẹ balẹ̀. Ṣó ti gbọ́? Fọkàn rẹ balẹ̀ my dear. Kò sí ewu. Nǹkan tèmi kàn fẹ́ kó máa ṣe báyìí ni pé kó máa fàdúrà ràn lọ́wọ́. Sórí stage tẹ wà need kẹ́ bára yín jà o. Àdúrà la máa gbà tí gbogbo nǹkan tó wà nílẹ̀ yà fi yanjú. Ó lọ ń bá wa yanjú gbogbo ẹ̀. Má kí wọn, má dẹ̀ ronú wọn. Ṣùgbọ́n. Mọ́mí, ẹ̀yin nìkan lẹ lè bá mi pè. Kò tiẹ̀ sọ nǹkan tí mo ṣe fún in particular. Kò burú. Ìyàwó lọ́dẹ ọkọ. Àbá ìbá sọ̀rọ̀. Èmi náà tún pè dà. Màá pè ṣó ti bọ́. Àgbo yẹn lókù tó máa lọ bá mi gẹ́ẹ̀tì báyìí torí mi ò fẹ́ máa jẹ jẹ̀díjẹ̀dí mọ́. Ẹ jẹ́ kí lọ bá yín gbé wá. Once again, you are welcome to my humble abode. Thank you very much. And you have a very lovely place. Thank you. Thank you. Ọkọ àwọn ọkọ àtòrí mo mọ̀ pé ẹ̀yin ọlọ́pàá báyìí ọkọ yín máa ní sùúrù gan. Well, kò tí sọkọ o, kò dẹ̀ tí sọmọ. Àmọ́ mo ń bẹ Ọlọ́run wípé a ṣe méjèèjì fún mi very very soon. Ẹ tí màá rí. Ọlọ́run á gbàdúrà yín gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. Àmín. I've been meaning to ask you. Now tí gbogbo case tó wà nílẹ̀ tó ti die down. Mo fẹ́ mọ the reason why you refused to see your wife during that case. Kí ló ṣẹlẹ̀? Àbí ẹ ti settle ni? Ẹ ṣáfẹ́ túṣu dé sálẹ̀ kòkò. Well, first of all, I will appreciate you fún akitiyan yín nígbà tí case yẹn torí pé mo rí gbogbo gudugudu méjì àti yàyà mẹ́fà tí ẹ ṣe mo dey appreciate ẹ ṣé gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe rí tí ìròyìn bá pọ̀ nínú ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí á jẹ́ pé ìlú wa ti bẹ̀rẹ̀ sí ń dà nìyẹn. Tí a ní máa gbé ẹ̀bí faláre tá a ní gbé àrè fẹ́lẹ́bí. Ẹ ṣé gan. Ṣe rí lórí ti ìyàwó mi ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀. Mo meet ìyàwó mi ní one fateful day. Ẹwà ẹ̀yìn ló attract me. Tí mo rí gbà ọmọ yìí ó dá ká fi ṣàyà. Mo dé approach ẹ̀. Ó dẹ̀ gbà fún mi. Láàárín ọ̀sẹ̀ méjì ó ti ń ṣe mí bí ká ti fẹ́ra wá sílé. Kí n má tàn yín. Láàárín oṣù 4 àti wed. Àti bẹ̀rẹ̀ sí ń gbé nígbè lọ́kọláya. The unfortunate aspect ni pé a mọ̀ wá ara wa ká tó fẹ́ra wa rárá. Pẹ̀lú mi tí mò ń sọ̀rọ̀ yìí, she's a sex addict. Ó fẹ́ràn ìbálòpọ̀ débi pé ó fẹ́ràn ẹjọ́ oúnjẹ lọ.
tí èèyàn bá lè ṣe tó ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀kan ṣoṣo kò tí ì tẹ́ lọ́rùn. Èmi dẹ̀ rí ìwọ̀nba tí n bá lè ṣe òun ni màá ṣe fún. Ẹ̀yìn ìgbà yẹn mo bẹ̀ ẹ́ títí fúnra mi ni mo jáde lọ́jọ́ kan tí mo lọ ra sex toy wá fún ipe kó tiẹ̀ tún lò papọ̀ bóyá á lè tẹ́ lọ́rùn. Irọ́ ni, kò tẹ́ lọ́rùn náà ni. At the end of the day ṣe ni ìyàwó mi bẹ̀rẹ̀ sí yán àlè. Àwọn àlè yíyàn tó ń tini lójú pẹ̀lú security man èyí tí mo ká kòrókòró báyìí òun àti dry cleaner ó wà lára ohun tó sún mi dé àgọ́ ọlọ́pàá gan. Àmọ́ mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ti yà mí yéṣu. Ọ̀rọ̀ ìfẹ́ ṣá ibi téèyàn bá fojú sí ń gbà mí ọ̀nà kí ń gbàbẹ̀. Gbogbo ayé lérò wípé David ni mo máa fẹ́. Mo forí ṣe, mo fọrùn ṣe fún David. Kódà owó ara mi báyìí ni mo fi rán David lọ sí ìlú. Hello David, kí ló dé, kí ni mo ṣe fún ẹ? Kí lẹ̀ṣẹ̀ mi? Ó pè mí láti jọjọ́ yìí. Mo tún wá ń pè ẹ́ nìyẹn, o refuse láti pick calls mi. O tún wá return calls mi padà, kí ló dé? What is wrong with you? Why are you doing this to me? Kí ló dé, kí ni mo ṣe fún ẹ? Àti wípé gan pàpà ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo pálapàla yìí? Tell me. Kí ló ṣẹlẹ̀? Hello? Desire. David dé ìlú òyìnbó táì dé ìlú òyìnbó. David lọ marry ni. In fact, ìyàwó tí David fẹ́ gangan ló pè mí níjọ́ náà lọ́hùn. Tó ní kí n fọkàn òun sílẹ̀ fóun o, kí n má pọkàn òun mọ́ o, ìgbà o, àwo o. In fact, mo fẹ́ lè jáwèrè. Ọlọ́run ọba ni ò jẹ́ kí n kú. Ọlọ́run ọba báyìí ó ń yọ. I feel your pain. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó jù báyìí lọ. Ẹ pẹ̀lẹ́. Well, sorry. Hello? Mommy, ẹ káàsán. Mo jáde ni. Ẹ fẹ́ rí mi. Ṣé lórí àìrọ̀ o, ẹ má bá mi sọ̀rọ̀ ẹ̀, mo fọlọ́run bẹ̀ yín, ẹ má bá mi. Ẹ ṣáà jẹ́ kó má bá tiẹ̀ lọ, mo fọlọ́run ọba bẹ̀ yín. Ẹ má worry, má yọjú sí yín, mo ti gbọ́, kí ó dàbọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kò séyàn tó pé o. There is absolutely no perfect marriage. Although adultery is the height of it. Àmọ́ tó bá ti realize mistake ẹ̀, tó dẹ̀ ti make promise wípé irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́, ẹ dáríjì kẹ́ fà mọ́ra, kẹ́ máa bá fẹ̀yìn lọ. Ẹ wo sister, kò sí bí a ṣe máa ṣe ibolo pẹ̀lú mi tí ò ní rùn gbẹ. Mo mẹni tí mo fẹ́. Ṣẹ̀rí wọ́n ní tí èèyàn bá ti pẹ́ nínú òwò àlè ṣíṣe tí ò bá para ẹ̀ apá ọkọ. Ọlọ́run ti yà mí yé èṣù, ẹ jẹ́ kó má bá tiẹ̀ lọ. Ẹ ṣeun. So báwo wá lọ̀rọ̀ ṣẹ̀yìn yìí? Báwo lẹ yín cope? Cope náà ni. Bọ́tẹ̀ pẹ̀lú mi onínàbí aṣẹ́wó àpò ẹjọ́ bọ́ síta pẹ̀lú mi. Orí kan aṣẹ́wó orí ó yẹ kún gbogbo ẹ̀ aṣẹ́wó.
rádaràda oníjàtijàti aṣẹ́wó. Mákulẹ̀ òṣì fún mi mákulẹ̀ òṣì fún mi nírú yín ṣe máa ń ṣe nìyẹn mákulẹ̀ fún mi afẹ́fẹ́ ti fẹ́ ti ṣí fúrọ̀ yín gbogbo ohun tó ṣe nípamọ́ láti rí tẹ́mi bá wọ́n mọ̀ pé classless girl báyìí níwọ̀ ẹ̀mí ọwọ́ kó owó gidi màá wọ́n tẹ̀lé ọmọ mi lọ dáná wọ́n wá fẹ́ níṣu lọ́ka ìwọ. mo mi má pariwo ẹ má pariwo. tí bá tún gbọ́ kíní kankan lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ wọn ló wà lẹ́nu ìyá jẹ́. ọ̀rọ̀ mú mi ni. gbẹ́nu òṣì ẹ mọ́ tó bá tún sọ anything idiot aṣẹ́wó ó wà lẹ́yà ó yá ó wà lẹ́tà ó tà ó ṣe abiyamọ ó tún ṣọ́ọ̀ṣì kiri kí ni ìwúrò ẹ̀ náà nínú ilé. Now listen to me and listen real good torí irú yín tẹ́ ẹ̀ bá para yín ẹ máa ń pa ọkọ ni èmi ò lè jẹ́ kó pè mí lọ́mọ so I'm giving you 24 hours kó park àtẹ̀tó fúyẹ́ àtẹ̀tó wúwo jáde kúrò nínú ilé ọmọ mi àìjẹ́ bẹ́ẹ̀ tí n bá padà débí after 24 hours tí n bá bá ẹ gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ ẹ. ẹjọ́ torí tọ́lọ́ ayọ̀ ní fi iṣẹ́ sí ẹ ṣàlù fún mi ẹjọ́ torí ọlọ́ wọ́n parọ́ mọ́ mi ni èmi sì dry cleaner irọ́ lélẹ́yìí èṣù rẹ o bẹ́ṣù ṣe ń bẹ̀rẹ̀ ojú báyìí lọ́mọ mi ẹjọ́ torí tọ́lọ́ o mọ́ mi ẹjọ́. idiot get off sori mo yẹ sọ 24 hours ni mo sọ 24. mọ́mí ewu tún ní gbogbo eléyìí báyọ̀ Ọlọ́run kí ni gbogbo eléyìí torí Ọlọ́run ẹ kí ló máa ń ṣọkùnrin tẹ́ pé kòkòrò ó fi bu ẹnu rí àti kó máa tọjọ́ bí ẹyẹ ẹ̀bàká abirú wèrè ọkọ olólùwẹ̀ wá fẹ́ ló fẹ́ yọ̀ sílé yìí wọ́n ti ẹ̀ bóyọ láṣìírí bó ti ẹ̀ jẹ́ pé díẹ̀. ìyàwó yẹn ló dé mi dúró sí bíbá látàárọ̀. mo ti wá gbé aago ẹ títí ó gbé ó dẹ̀ mọ̀ pé mò ń jáde. jọ nítorí ọlọ́run ọ̀rẹ́ mi mo fọlọ́run bẹ́ẹ̀ má bínú sí mi wo níṣe ni mo gbàgbé fóònù mi sínú mọ́tò. akọ̀bọ́ta ni mọ́tò ti wá gba tí máa fi padà dé ni mo rí miss calls ẹ̀. yé wọ́n á bẹ̀rẹ̀ sí pé ẹ padà unfortunately network kò jẹ́ kó lọ. má bínú. ọkọ rẹ wá. ó tiẹ̀ ní bínú ni èmi ni mo dìlé ẹ̀jọ̀ tí ó fi pẹ́ ìjọ ń tura lọ máa ó dá o wo dèsè èmi ń jáde mo ṣáà ti sọ fún ẹ tẹ́lẹ̀. ṣé o bínú ni. ìbínú báwo mo sọ fún ẹ náà pé mò ń jáde ìwọ ló ń dá mi dúró ẹgbẹ́ tí lo láìpẹ́ nǹkan. ṣé o máa bínú. mi ní pẹ́ mi ní pẹ́. ṣé o ṣe padà wá. all right take care. all right don't play take care. bye bye. bye. I blessed the day I met you. Sórí ọjọ́ yẹn ọjọ́ ayọ̀ ló jẹ́ nínú ayé mi ọjọ́ tí mi ò dẹ̀ ní gbàgbé títí láéláé ni. Àṣeyẹ wù lọ́lọ́run bá o. Bẹ́ẹ̀ni. Nígbà míì a ṣe nǹkan tó dùn yàn kó bá lè ṣe tó máa dùn mọ́yàn nú lọ́la. So nítorí kémi àti ẹ lè pàdé ní incident yẹn fi ṣẹlẹ̀ sí mi. Nevertheless kí Ọlọ́run bá mi foríjì ọmọ yẹn níbikíbi tó bá wà. Àmín. Kó dẹ̀ bá mi rọ àwọn òbí ẹ̀ kó bá mi rọ wọn lọ́kàn. Àmín. Báwo ló yẹ máa ń sọ náà wípé ẹ dẹ́ lọ́rọ̀ Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ni. Ó yé Ọlọ́run ṣá. Bẹ́ẹ̀ni. I love you so much. I love you so much. And I want to tell you that I will always love you. And there's nothing on earth that will come in between us. Amen. Mo ń fi àsìkò ìṣèlérí fún ẹ pé I will support you in anything you want to do in life. Same here, honey. And thanks for loving me. Close your eyes. Yeah, ọ̀rẹ́ náà là ń kánjú bọ̀ bàbá ṣé ká tún jáde ni. Mo ní ká tún lọ. Mo fẹ́ gbé ẹ jáde. No, jẹ́ ká jókòó sílé. Àǹtí, ẹ má bínú, wọ́n ti ń bọ̀. Láti ọ̀dọ̀ barista Kẹ́mi lọ́yọ̀ ọkùnrin, ẹni lẹ́tà.
máa sign. Thank you very much. Ẹ ṣé ma. Divorce letter. Àbíṣọ́ ká mi ni. Wọ́n ká mi náà. Irú rubbish wo lè lè bá ìpínlẹ̀ ọ̀hún? Abirú wàhálà wo làwọn arábí tún kó mi sí? Tó bá ṣe ń pa náà kan báyìí lọ́tún mo máa kó náà mi. God. Morning, sir. Inspector Dese, have a seat. Thank you, sir. Olufemi. Yes, sir. Nǹkan tí mo fẹ́ rí yín fún ni wípé I want to resign. Inspector Desire, tó dẹ̀ kí n ṣe àjèjì organization yìí. You want to resign from the police force just like that? No, bẹ́ẹ̀ kọ́. Ìwọ náà mọ̀ pé procedure wà tí wọ́n bá fẹ́ ṣe irú nǹkan yẹn. You know, and I'm not involved in any way. I've made up my mind, sir. But, my dear, if I may ask, kí ni reason kí ló fẹ́ resign fún? Iṣẹ́ tó jẹ́ pé prospect ó dá gan ni ká máa sọ nǹkan mi, ó dá gidi. Kí ló fẹ́ resign fún? Health issue ni, sir. Oh, health. Yes. I think you have a point there. But then, o mọ bó ṣe máa tó ọ̀rọ̀ ẹ. May God see you through. Amen. Resignation letter mi lówó yẹn. Why? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Àti pé kí ló ṣe fún ẹ bẹ́ẹ̀? Ọ̀rẹ́ mi. Ìwọ náà mọ bí ọ̀rọ̀ ọkọ àfẹ́sọ́nà mi, David, ó mọ bó ṣe rí. Ó mọ wípé láàrin mi àti ẹ, mi ò ní time fún bọ̀bọ̀ yẹn tó. And kí má purọ́ fún ẹ, ẹ̀rù ń bà mí. Mo fẹ́ ní enough time fún Dẹ́yìndé. Torí mi ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí mi àti David kó tún repeat rẹ̀. Desire, títorí ẹ̀ ló fi fẹ́ fiṣẹ́ sílẹ̀. Jẹ́ kí mi advice ẹ. Wo ọ̀rẹ́ mi, ó ti máa ń tètè gbé ọ̀rọ̀ ọkùnrin sójújú. In fact, ó máa ń gbé ọ̀rọ̀ ọkùnrin sọ́kàn. Ṣé kí n má tàn ẹ́? Ó tún máa ń rò sórí. Sọ fún mi, ọkùnrin tó ṣe pàdé ló fẹ́ torí ẹ̀ fiṣẹ́ sílẹ̀. Ẹ̀rù ló ń bà mí. Gbogbo wa la mọ̀ pé David Godiga ni. Ó dẹ̀ ti bá títí ẹ lọ nìyẹn. Ọlọ́run ti kúrò nínú ayé ẹ̀. Má ti torí ọkùnrin lè fiṣẹ́ sílẹ̀ tó bá nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ dájúdájú ó máa dúró tì ẹ́ ó dẹ̀ máa fún ẹ ní support lórí iṣẹ́ ẹ̀. Gbogbo nǹkan tó bá dẹ̀ ṣe ló máa tẹ́ lọ́rùn. So why tó fẹ́ fi fiṣẹ́ sílẹ̀? Sọ fún mi. Màá padà lọ sọ́fíìsì. Màá jẹ́ kí ọ̀gá mi mọ̀ wípé mo ti change mind mi. Torí nígbà tí mo sọ fáwọn náà pé mo fẹ́ resign, inú wọn ò dùn at all. Better. Tómilọ́lá, you are a good friend. Ó ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ. A friend in need, they say, is a friend indeed. Ó máa ń dúró tì mí ní gbogbo ìgbà ni. Mo rántí ìgbà tí mo sick yẹn.
bó ṣe dúró tì mí náà rèé. I appreciate you a lot. Ọlọ́run ọba á dẹ̀ máa bá mi dúró tiẹ̀. Kò ní fìwọ náà sílẹ̀. Àmín. Ó ṣe gan ni. Máa gbọ́ Desire jọ sọ fún mi, what's her friend for? Desire, èmi náà tún wẹ̀yìn. Mo rántí gbogbo àdúró tiẹ̀ nínú ayé mi. Àbí èmi náà kọ̀ lélẹ̀. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ ẹ̀ lára mi. So, àjọwọ̀ fúnra wa náà ni. Ọlọ́run ṣáà máa pa náà fẹ́ wa. Àmín. Kó dẹ̀ máa yà wá báyìí. It's okay. Dẹ̀ndé ọkọ mi arọ́bà. Mo fẹ́ kó gba ẹ̀bẹ̀ pẹ̀lú mi kó forgive ẹ̀. Ìwọ náà mọ̀ pé látijọ́ tí ó ti ṣàṣemáṣe yẹn ni mo ti lé síta torí pé èmi ò fara mọ́ àìdá. Torí wípé nǹkan tí ò dáa láyé yìí àìdá náà ń pè. Ojú kan dẹ̀ làdá ní tó bá ti di méjì ó dìdà èmi ò dẹ̀ lè jẹ́ kán pa èmi lọ́mọ. Ṣùgbọ́n after tí mo lé jáde ṣé ló bẹ̀rẹ̀ sí ní pààrà lé mi tó ń ṣìpẹ̀ fún mi tó ń bẹ̀bẹ̀ ó dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún mi. Ilé náà ló jẹ́ kí n ní kó tẹ̀lé mi ká lọ wá sọ́dọ̀ ẹ̀ kí n wá ṣìpẹ̀ fún. Ṣùgbọ́n tàbá ní kádìjú kéèyàn burúkú lọ ìgbà wo la fẹ́ rèé tó dáa. Ìyàn tó dáa náà tó kọjá. Mi ìdẹ̀ ní fẹ́ kó kọ̀rọ̀ sí mi lẹ́nu o ọmọ ò ní kọ̀rọ̀ sí ìwọ náà lẹ́nu. Ẹ wò ẹ ṣe gan mọ́ mi a máa rí yín bá. Àmín. Ẹ máa pẹ́ fún wa. Àmín. Ṣé rí mo gbọ́ nǹkan tẹ́ sọ kò dẹ̀ possible kí n kọ̀rọ̀ sí yín lẹ́nu tí n bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí mo ní mi ò ní gbọ́ àbí mo fẹ́ kọ̀rọ̀ sí yín lẹ́nu ó ṣeé ṣe kọ́ mọ́ kọ̀rọ̀ sáwà náà lẹ́nu. Ẹ kọ́kọ́ ní kó jókòó náà. Ó dà pẹ̀lú mi jókòó. Wọ́n ní kó jókòó. Ẹ wo mọ́ mi bó ṣe wà yìí ti dáríjì. Ó ṣe ọkọ mi. Ó ti tán nù pátápátá. Àmọ́ ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ síbi kan. Ṣé rí mistake tí àwa méjèèjì kọ́kọ́ ṣe gangan òun ni pé a mọ̀ wá ara wa dáadáa ká tó gbéra wa wọlé. Ṣé rí tí ọkùnrin àti obìnrin bá máa fẹ́ra wọn ó yẹ kán cut dáadáa kán fi ìgbà yẹn wo kí ni ìwà ẹ̀ tí ò ní bá mi lára mu èwo ni mo fẹ́ adapt nínú ìwà ẹ̀ tó máa fi bá n tí ó èmi lè gbà tó bá yá tá bá ti ń tẹ̀léra wa a máa rí ìwà eléyìí mi ò fẹ́ o títọ̀ wọn mi ò lè gbà o ṣùgbọ́n àdúró dìgbà yẹn a fi gbogbo ẹ̀ sórí love n tó wà lẹ́yìn love ó pọ̀ gan-an ó pọ̀ débi pé tó bá padà yá a máa bẹ̀rẹ̀ sí ráwọn àríṣà ara wa àwa nílé ara wa nílé gbà mọ́ tí ẹ wà ní ọ̀rọ̀ yìí tí tèmi náà wà ní ọ̀rọ̀ yìí kálá ti mọ ìwà ara wa dáadáa ni ó ṣeé ṣe kó ti sọ fún mi bẹ́ẹ̀ pé òun ò nílé kóòpù pẹ̀lú oníṣùkẹ̀ṣùkẹ̀ yìí o èmi náà dẹ̀ ti wò pé onígbẹ̀mígbẹ̀mí iná o èmi náà nílé kóòpù pẹ̀lú ẹ o but at the same time àti fẹ́ra wa nìyẹn. Màámi ẹ̀yin gan kú mọ̀ pé látìgbà tẹ́ ti bí mi èmi ò kí ń jẹ nǹkan tó lè jọ gẹ̀dẹ̀ lọ n tó bá ní ṣe pẹ̀lú police station mi ò fẹ́ gbọ́ kí mọ́tò èèyàn gan bá brush ara wọn lẹ́gbẹ̀ẹ́ tó bá dé mo dey carry ourselves go police station mi ò bá yàn ṣe máa yàn dá onítọ̀hún kan máa lọ ohun yìí ló gbé mi dé police station nítorí ọjọ́ tí mo ká òun àti dry cleaner mi. Mo kú o. Hòtẹ́ẹ̀lì. Ìyàwó mi dé ọba. Iná jó mi o. Can you imagine that? Can you imagine that? Ẹ wo bí tá a súnra wa dé. Ẹ wá wo bí tí ọ̀rọ̀ kù sí báyìí sìn. Ibẹ̀ gangan ni kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá jẹ́ wà o. Lẹ́yìn ọ̀rọ̀ yẹn èmi ti pàdé ọmọbìnrin kan tó jẹ́ pé
ìwà ẹ̀mí àti ẹ̀ ó bára mu. Libido wa ó equal, kò ń ṣe pé kan ga jù kan lọ. Kì í ṣe pé ẹni tí èmi ò fẹ́ ó fẹ́ ṣe àbí ní tèmi tóun ò lè gbà èmi fẹ́ gbé lọ fún. No, kò sí yẹn bẹ́ẹ̀. So kò sí nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Torí bó ṣe wà yìí mo ti send the divorce letter fún. Ó dẹ̀ sign ẹ̀, ó tọwọ́ bọ̀wé. Àbí nígbà tí wọ́n gbé wá fún ẹ ṣùgbọ́n check ni. No, ó rí ó ká. Ní mọ nǹkan tí mo lè ṣe sí yẹn mọ́. Mọ́mí ṣe tún gbọ́ nǹkan mi tó tún sọ báyìí. Mo dáràn. Ọ̀rọ̀ ló ti gbọ́ tọkọ ẹ sọ sílẹ̀ yìí o. Ó lóun ti rẹ́ lómi tó ń fẹ́fẹ́. Ìyẹn ni. Ó ló ti sign divorce letter. Ìyẹn èjì. So èmi ò rò pé pàbóró mọ́. Irọ́ wo mi ní láì kí ìyàwó mi rí ẹ. Ẹ wò, eléyìí ti kọ́ ẹ̀yin méjèèjì náà lọ́gbọ́n ni. Èmi kọ́gbọ́n. Pé tí ọmọkùnrin, ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin méjì tí wọ́n bá ń yanra wọn ní ọ̀rẹ́, wọ́n fẹ́ fẹ́ra wọn, wọ́n gbọ́dọ̀ study ara wọn dáadáa. Kó rí pé wà compatible. Compatibility matters most in any relationship. Exactly. So ibi tọ́rọ̀ dé dúró yìí kò sí nǹkan tá a lè ṣe sí ọ̀rọ̀. Omi kò tẹ̀ sí lè ṣe wà. Ẹ bá mi bẹ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ mọ́mí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. So àdúrà lèmi máa gbà fún ẹ pẹ̀lú mi pé kọ́lọ́run kó ṣe ọkọ aláyọ̀ tiẹ̀ fún ẹ. Ọmọ mi lòun ti rí ìyàwó mi. Mi ìmọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ ìmọ̀ mi ẹ̀wẹ̀ jẹ́ kí n sòótọ́ fún yín. Ṣé rí first fiancé mi? Òun ló kó mi sí gbogbo àdánwò jagbajagba yìí o. Ní tilẹ̀ ń tọ́ lọ́hùn. Ṣé rí mi tẹ̀ ń wò yìí? Gbogbo nǹkan tó ní mò ń ṣe mi mọ̀ ṣe. Àmọ́ ṣé rí fiancé mi yẹn tó bá sọ fún mi pé ó yá tí mo sọ wípé mi ò ráyè. Kò ní jọ bí kó fún mi lẹ́sẹ̀. Kò ní jọ bí kó lù mí kó wọ́ mi. Kò ní jọ bí kó ṣe mí bọ̀ ṣákáṣáká. Àfi kí ṣáà mi sọ pé mo ṣáà ṣe nǹkan tó fẹ́ ní dandan ni. Èmi náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀, ẹ bá mi bẹ̀. Ṣé wàá rí bí mo ṣe wà yìí o? Ìgbà yẹn tó mọ̀ mí gbà yẹn nìyẹn o, kì í ṣèsìn mọ́. Ṣé rí nísìnyí báyìí gbogbo àwọn wà pálapàla yẹn ó ti bá ìgbà yẹn lọ, ẹ bá mi bẹ̀ torí Ọlọ́run. Ṣorí ìgbà tó máa sọ̀rọ̀ sí o ti yanjú ẹ̀ ẹni tó kọ́kọ́ mọ̀ kíní yẹn ti bára mu lọ wá everything is going to be okay. Máa jáde sí mọ́ gbogbo ẹ̀sìn gbogbo nǹkan tó bá ti sọ pé kò lè bọ́ sí. Mọ́mí ṣe máa wo mí níran ni mọ́mí ẹ̀dẹ̀ ẹjọ́. My hands are tied. O ti sign divorce letter. Ẹ gbọ́, kí láti máa ṣayé yìí sí? Ṣé mo jẹ̀bi ni? Ìyàwó oníṣìná, ọkọ ilé òṣó ẹ̀, àwíwíwí olóògbọ́n, afọ̀fọ̀fọ̀ olóògbà, ṣótán àbí kò tán, òbí ò bá yàrá já sí. Ìgbẹ̀yìn lójú ọlọ́kùn àdáhàn, ìyàwó òkété gbàgbé ìbòsí, ògbégbá látẹ̀, ó káwọ́ mórí ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn lójú ìtẹ́lọ́rùn ní bàbá ìwà, òun wà ní kó tẹ́ wà lọ.